mo kí ìkàlẹ̀ àwọn ẹni ọlọ́run àwọn ìmọ́lẹ̀ ànábì wa Muhammad mo fi ìmọ́lẹ̀ ayé mi Maulana Sheikhola ànábì Kun Fayakun bú lẹ́la mo fi kí ìkàlẹ̀ bàbá wa Maulana Aṣẹ́wó kí wọ́n ta bú lẹ́la mo wá fi ìmọ́lẹ̀ wọn mo fi kí gbogbo àwọn ẹni ọlọ́run pátá ọlọ́run wọlá bíbí ànábì wa Muhammad ọlọ́run má jẹ́ ẹ̀mọ́ nira o bíjá iṣẹ́ ìdàlọ́wọ́jọ́ mo fi ìkàlẹ̀ àwọn ẹni ọlọ́run ọba mo fi kí ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi bí assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. ṣèkẹ̀ṣèkẹ̀ Fọlárẹ̀wájú kò gbẹ́sẹ̀ méjì tó fi bára wájú Muhammadu ní ẹni ọlọ́run kẹjù bí ó bá ṣòun gbogbo ayé àdá fọ́jú alẹ́ ìnírònú tó lọ ń sùn mọ́jú bó bá tún di àwa kún mọ́jú ṣèbí torí ànábì yẹn làwa ṣe ń dárun mọ́jú ọlọ́run dákò má ṣe wàhálà fọ́jú ó bá wàhálà bíbí Muhammad ẹni ọlọ́run kẹ́ ní kíkẹ́ tó dájú. Allahumma ya Rabbi salli ala Muhammad wa zaidi saadati nabiyyi Muhammad. Ànábì mi yombo Muhammadu ya Rasulullah. Ẹni adéládé ta tún ṣàlẹ̀ ṣe Muhammadu ya Rasulullah. Ìmàláyé mi ìmàláyé rẹ̀ Muhammadu ya Rasulullah.